wọ́n sọ wípé bí òjòjò bá ń ṣe àdán ẹgbẹ̀rún ẹyẹ ọ̀bẹ ni wọ́n gba kú rẹ̀ kú. Lọ́dún yìí gbogbo ẹni tó bá ní okùnbi tó gbégbà tí ń ro aburú sí ọ bíi kó o kú wọ́n gbà kú rẹ̀ kú lọ́dún yìí. Al-Baraka al-Qur'an. Ọ̀tá rẹ̀ ó gbà kú ẹ̀ kú, ọ̀tá tèmi náà ó gbà kú mi kú. Ọlá Muhammad Aminullah. Nítorí àwọn èèyàn tí ò ní owó lọ́wọ́ mo fẹ́ fún yín ní egbògi àránṣẹ́ kan tó ṣe pé tó bá ní 200 2000 lọ́wọ́ ó ṣe 2000 common 2000 ó ṣe lọ wá tàgírì ẹ̀yin tẹ́ máa béèrè silly question ẹ má béèrè o ẹ má bí mi léèrè foolish question o màá já yín dànù ni màá dẹ̀ block yín mi ò ń bá yẹn rojọ́ ẹ má ti ń bí mi ní tí ò reason màá mọ̀ wò pé màá kàn tiẹ̀ block ẹ ni ẹ lọ wá tàgírì ẹyọ kan kò bá ṣe méjì ṣùgbọ́n ẹyọ kan tó bá rí tó bá tóbi dáadáa báyìí tó tó ọwọ́ mi yìí wá ha gbogbo ajé ara rẹ̀ kẹ́ni wíníwíní ara rẹ̀ yẹn fọ̀bẹ ha tó bá ti há tán kó gún mọ́ ọṣẹ. Wàláhì tàláhì wọ́n fọlọ́wọ́n bá búra bó ṣe rí ni mò ń sọ fún yín. wọ́n á gún mọ́ ọṣẹ kò bá àṣọṣẹ Ghana kò bá àṣọṣẹ dúdú wọ́n á wá ike funfun so orí tàgírì tó ha yẹn gangan wọ́n á bẹ́ kọ́ wá bíbẹ́ tó ọbẹ̀ yẹn ọ wàá mú ọ̀bẹ ó gé tàgírì yẹn ọ wàá wá ní tó báyìí nínú tàgírì yẹn ní tó ọwọ́ mi nínú tàgírì ọ wàá fi sínú ọṣẹ yẹn tàgírì tó bẹ́hùn ọ wàá mú funfun rẹ̀ yẹn ọ wàá fi sínú ọṣẹ hùn ó gbé sínú gbá ó fi bu ọṣẹ yẹn pátápátá tí kankan ò ní ṣẹ́kù ńbẹ̀ ó fi bò lẹ́yìn ọjọ́ kẹta lèèyàn tó máa ń wẹ̀ ẹ lè wẹ̀ láàárọ̀ ẹ lè wẹ̀ lálẹ́ máa bù kọ́ máa fi wẹ̀ ní agbára ọlọ́run àṣírí rẹ̀ ò ní tú kódà bí èèyàn jẹ gbèsè ọlọ́run ọba san táwọn èèyàn bá ń kórìíra rẹ̀ tí wọ́n ń sọ tí ọ̀dà pẹ̀lú rẹ̀ wàláhì ìyanu ọlọ́run ó sì ṣẹlẹ̀. Tàgírì hàtẹ̀yìn rẹ̀ tó o bá ti hàtẹ̀yìn tàgírì tán gún mọ́ ọṣẹ má fi nǹkan kan kún o wọ́n á bẹ tàgírì yẹn wọ́n á mú díẹ̀ nínú tàgírì yẹn kó o fi sínú ọṣẹ dúdú yẹn tàbí ọṣẹ Ghana yẹn ṣéèrè gidi fi sínú gbákọ̀ mọ́ bú ẹ̀ ó padà dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba ni ọlọ́run ṣe dáadáa pẹ̀lú yín. Nọ́mbà mi 08037199363 08037199363 ẹ dákun ìgbìyànjú ẹ lọ ṣe tí ẹ bá fẹ́ wẹ ègún dànù èpè àṣàṣì àwọn kan fi nǹkan perí èèyàn tàbí èèyàn rí i pé bí nǹkan ṣe ń lọ yóò tẹ̀yàn lọ́rùn tí ò sì sówó lọ́wọ́ ẹ̀ this finger rather are not equal ìkọwọ́ wa iná ò dọ́gba náà ẹ ṣé o ọlọ́run ó gbàdúrà yín. Nọ́mbà 2 tí mo fẹ́ fún yín ọṣẹ kòkòrò ni èélá làpálàpá tamọ́nà ifo ọṣẹ lèmi ń ṣe cosmetics ní company mi àwọn ọṣẹ tí mo dẹ̀ ti gbogbo ẹ̀ kò sí èyí tí ò ní NAFDAC kò sí èyí tí ò ní NAFDAC kò sí èyí tí ò ní zone ẹ lọ wá ọṣẹ Ghana tàbí ọṣẹ dúdú tẹ́ ẹ bá ti rí ẹ gún nínú odó ẹ wá kamblala ẹ dà díẹ̀ sínú ẹ gún mọ́ṣẹ yẹn ẹ wá imí ọjọ́ sọ́fọ̀ ẹ dà sí imí ọjọ́ kódà kó sí powder rẹ̀ lẹ́ bá rí ẹ dà sí ó di mélòó jẹ̀mọ́ mo ti sọ fún yín pé tẹ́ ẹ bá ti fẹ́ ṣe ọṣẹ yẹn ẹ mú ọṣẹ yẹn kò bá ṣọṣẹ dúdú kò bá ṣọṣẹ Ghana ẹ kó sínú odó ẹ wá imí ọjọ́ ẹ wá kamblala ẹ wá álọ́ọ̀mù dúdú álọ́ọ̀mù bíi blue báyìí
álọ́ọ̀mù yẹn náà máa ń dà sínú swimming pool tí èjé kó ní fungus. Àwọn bacteria tó bá wà nínú swimming pool máa ń kú tí wọ́n bá ti lè da álọ́ọ̀mù yẹn sí bí blue báyìí ni ẹ mú álọ́ọ̀mù yẹn ẹ gún mọ́ díẹ̀ náà ni kó má pọ̀ jù o, ẹ gún mọ́. Ẹ wá wá ewé méjì kan, ewé ẹ̀yìn olóbe tútù, ẹ sì wá ewé imí esú tútù, ẹ gún mọ́, kò jù bẹ́ẹ̀ lọ. Tẹ́ ẹ bá fẹ́ ti pabambarì rẹ̀, tó bá ti pé ẹni tí ìlámúnẹ tàbọ́mọ kékeré tàbágbàlagbà tí ó máa ń fìdí gbó nǹkan, tí ó máa ń fẹ̀yìn gbó nǹkan, gbogbo ara rẹ̀ tí ó kò mọ̀, ẹ lọ wá ewé làpálàpá funfun díẹ̀, ẹ gún náà mọ́. Wàláhì tàláhì, tẹ́ ẹ bá lò ẹ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ẹ wá ní kẹ́niyàn máa fi wẹ̀. Ibi tí ń hún ọ, gbogbo làpálàpá ẹgbẹ́ abẹ́ tán, ibi tó há tí gbogbo ẹ̀ dúdú mọ́ gidi yẹn, ìwọ kàn mú ọṣẹ yẹn máa hò kó o fi rá. Lónìí lọ́la ó rí pé yóò gbẹ dànù. Àánú Ọlọ́run ọba yóò máa bá yín o. Nọ́mbà mi 08037199363. 08037199363. Inú Ramadan la wà yìí, Ọlọ́run ní ṣe ní òpin fún wa. Àgbà yìí délẹ̀, àtúngbè tí ń bọ̀. Albarkola al-Qur'an. Wala la hawla wala quwwata illa billahi al-azim. Nọ́mbà mi 08037199363. Èyí tẹ́ ẹ lè ṣe tẹ́ fi gbalada tó lè dùn mímì náà ní kẹ́ share prógrámù mi yìí kó lè reach ọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn, kó lè dọ́dọ̀ wọn káwọn náà lè jàǹfààní ẹ̀. Ọlọ́run ṣe dáadáa pẹ̀lú wa. Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu. Ó dàbọ̀.